dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, ibi ìsádi wa, àṣeyín lọ́ba fún àánú àti ojú rere ńlá tí ẹni fún wa tí a fi rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹrin. A dúpẹ́ fún àwọn àbá rere yín tí ẹni fún wa tí ẹ mú kó wá sí ìmúṣẹ, àti àwọn èyí tí a ní fúnra wa tí ẹ̀yin Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ kó wá sí ìmúṣẹ. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 26 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé àwọn ẹ̀rí tó yàtọ̀ tó sì ré kọjá. Àwọn ẹ̀rí tó yàtọ̀ tó sì ré kọjá. Àmọ́ àkọsórí wa nínú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20. Éfésù orí 3 ẹsẹ̀ 20. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ṣiṣẹ́ nínú wa. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 18. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 18. Ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 18. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin o, láì yẹsẹ̀, kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo, níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán o nínú Olúwa. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ohun tó dára ni láti máa sọ àwọn ẹ̀rí nípa oore Ọlọ́run sí ọ, nítorí yóò ru ìgbàgbọ́ àwọn ẹlòmíràn sókè, yóò sì fi ọ́ sí ipò láti rí púpọ̀ gbà lọ́wọ́ rẹ̀ sí o. Ẹ̀wẹ̀, àwọn ẹ̀rí kan wà tí yóò ṣòro fún àwọn ènìyàn láti gbàgbọ́ tàbí sọ pé Ọlọ́run ṣe ojúsàájú. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ọ̀kan nínú àwọn ọmọ mi ọkùnrin nípa ti ẹ̀mí bẹ̀mí wò, ó sì bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀rí rẹ̀ nípa àwọn ìbùkún Ọlọ́run lórí rẹ̀, lórí ìdílé rẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ní ibì kan, ó dánu dúró wípé, "Dàdí, èmi nìkan ni mò ń sọ̀rọ̀, ẹ kò tilẹ̀ sọ nǹkan kan nípa ohun tí Ọlọ́run ṣe fún yín." Mo ní, "Ọmọ mi, tí mo bá bẹ̀rẹ̀ sí ní sọ ohun gbogbo tí Ọlọ́run ṣe fún mi, ìwọ yóò pe Ọlọ́run ní olójúsàájú." Mo gbàdúrà ní orúkọ Jésù pé Ọlọ́run yóò fún ọ ní àwọn ẹ̀rí tí yóò mú àwọn ènìyàn sọ pé, "Ṣé ìwọ nìkan ni ò ń sin Ọlọ́run ni?" Àmín. Láti gba àwọn ẹ̀rí tó tayọ tó sì ré kọjá, o gbọ́dọ̀ ṣetán láti sin Ọlọ́run gidigidi ré kọjá ojú lásán. O tún gbọ́dọ̀ ṣetán láti gbàdúrà àti àwẹ̀ lóòrèkóòrè. Nínú ìwé Kọ́ríńtì kejì orí 11 ẹsẹ̀ 17, Paul sọ pé ní gbígba àwẹ̀ kí ó jẹ́ lóòrèkóòrè. Nínú ìwé Tẹsalóníkà orí 5 ẹsẹ̀ 17, ó gbà wá ní ìmọ̀ràn kí a máa gbàdúrà láì sinmi. Àbájọ Bíbélì fi sọ pé Ọlọ́run ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu nípasẹ̀ Pọ́ọ̀lù. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 19 ẹsẹ̀ 11 dé 12. Ọlọ́run lò ó fún àwọn iṣẹ́ ìyanu àrà ọ̀tọ̀, nítorí ó fi ara rẹ̀ fún sísin Ọlọ́run ní àrà ọ̀tọ̀. Nígbà tí o bá fúrúgbìn iṣẹ́ ìsìn rẹ sí Ọlọ́run ní kíkún, ìwọ yóò kórè àwọn ìyanu tó pọ̀. Ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6 ẹ̀wẹ̀, nígbà tí o bá fi ara rẹ fún ìfẹ́ Ọlọ́run àti iṣẹ́ ní ọ̀pọ̀ yanturu, ìwọ yóò gba àwọn ẹ̀rí tó yàtọ̀ ju ohun tí o lè béèrè àbí lérò lọ. Arábìnrin kan ó gba Ọlọ́run gbọ́ fún ọkọ, síbẹ̀ títí ó fi kọjá ọjọ́ orí ọmọ bíbí. Ní àsìkò ọ̀kan nínú àwọn ìsìn wa, mo ní kí gbogbo ènìyàn béèrè ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó sì sọ fún Ọlọ́run pé, "Mo ti dúró dè ọ́ fún ìgbà pípẹ́ fún ọkọ, ṣùgbọ́n mi ò tí ì rí ọ̀kan ṣoṣo ní." Ẹ̀wẹ̀, kò ní ìtumọ̀, nítorí màá sìn ọ́ ní gbogbo ọjọ́ ayé mi gbogbo. Ní ọjọ́ díẹ̀ sí, ọkùnrin kan kọ ẹnu ìfẹ́ sí i. Ó wò ó ní, "Ṣé ó dá ọ lójú? Ó jẹ́ lọ kí o tún lọ tún àdúrà rẹ gbà báyìí." Arákùnrin náà sọ pé, "Ó dá mi lójú, mo ti gbàdúrà." Arábìnrin náà wí pé, "Ṣé o kò fẹ́ ọmọ mọ́? Mo ti kọjá ọjọ́ orí ọmọ bíbí o." Ọkùnrin náà wí pé,
òun pàdánù ìyàwó òun sì ti ní àwọn ọmọ nípasẹ̀ ìyàwó òun tí òun pàdánù nì. Lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó, obìnrin yìí ó tún lóyún ó sì bí ìbejì. Ọlọ́run rí ọkàn rẹ̀, ó sì fún ní ẹ̀rí tí ó rékọjá ohun tí ó lè béèrè fún. Ìwọ yóò gba ìyanu tó rékọjá tó sì ju òye rẹ àti ọgbọ́n orí rẹ lọ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: ṣíṣe Ọlọ́run lójú méjèèjì. Ó jẹ́ kọ́kọ́rọ́ sí níní ẹ̀rí tó tayọ tó sì rékọjá. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, Olúwa fún mi ní ẹ̀rí tó tayọ àti èyí tí ó rékọjá. Ẹ̀rí tí yóò pe àwọn aláìgbàgbọ́ wá láti wá gba ìwọ Ọlọ́run gbọ́ àti láti fi ayé wọn fún ìwọ Ọlọ́run. Olúwa fún mi ní ẹ̀rí tí ó rékọjá, ẹ̀rí tí ó tayọ, ẹ̀rí tó ṣòro gbàgbọ́. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.